ayé báyìí àwọn ni wọ́n ṣe ilá tí ilá fi kó, ayé ò ní ṣe wá. Àwọn ni wọ́n ṣe àkàlàmọ̀gbò tó fi yọ gẹ̀gẹ̀ lọ́rùn, ọwọ́ aráyé ò ní bà wá lágbára Ọlọ́run Olódùmarè. Ẹ dákun, ṣé ayé ò mọ̀ ṣe ìlú tá a wà nínú ẹ̀ yìí? Ṣé ayé ò mọ̀ ṣe orílẹ̀-èdè yìí? Báyé ò bá mọ̀ ṣe orílẹ̀-èdè yìí, èwo tún ni àwọn repentant Boko Haram tí wọ́n tún sọ pé àwọn bíi 300 kan máa fi ẹgbà mí torí ọlọ́wọ́ aláwa o. Nǹkan ń ṣe wá o, nǹkan ń ṣe wá. Àwọn repentant Boko Haram wọ́n ní wọ́n ti pìwàdà, wọ́n ti ṣéǹjì, wọ́n ti fún wọn ní training, wọ́n ti fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́. Nígbà tí mò ń wo fídíò ọ̀hún, nǹkan fẹ́ràn àwọn ká máa gbé àwọn fídíò tí ò ní láárí kan káàkiri, torí pé ó ń bíyàn nú, kò dùn mọ́yàn nú. Odidi orílẹ̀-èdè tá a wà nú ẹ̀ yìí, kan ronú lọ pé àwọn Boko Haram tí wọ́n sọ pé àwọn pìwàdà, tí wọ́n gbìn sáàrin wa, ẹ lọ máa wò wá, àwọn ẹ lọ máa wò wá, ẹ máa jábọ̀ fún wa. Adẹ̀gọ̀ débi pé gómìnà Borno, kí lẹ fẹ́ dálẹ̀ sáàrin ìlú báyìí? Ẹ ti dálẹ̀, wọ́n ná káwọn repentant Boko Haram 300 kan fọ́n sí sáàrin ìlú. Ìjọba ti dáríjì wọ́n, wọ́n ti wà láàrin ìlú. Ẹ̀yin èèyàn, ẹ fura o. Ṣé mọ̀ pé ìwà ọmọ kò ní fọmọ sílẹ̀ láéláé? Kí ló ń jẹ́ ẹni tí ó ti wà nínú ẹ̀jẹ̀ tó yẹ pé apààyàn ni, oníjàgídíjàgan ni, láti kékeré kẹ́ wá sọ wípé ó ti pìwàdà láàrin ọdún mélòó? Ọmọ ọdún mélòó ló ti ń fa wàhálà tó ti ń pa àwọn èèyàn tẹ́jẹ̀ èèyàn ọjọ́ lójú, tẹ́ran ara èèyàn ọjọ́ lójú? Ọdún mélòó ló ti ń ṣe bọ̀? Ọmọ ọdún mélòó ni, tó fi jẹ́ pé láìpẹ́ ọdún bíi mélòó kan báyìí ó ti dèèyàn ọ̀tún. Kí là ń rò náà? Báwo la ṣe ń ronú lórílẹ̀-èdè yìí? Ẹ sì mọ̀ o, ẹ mọ̀ o, tí ẹ bá lè dáríjì àwọn Boko Haram 300, kí ló dé tẹ́ ẹ lè dáríjì Nnamdi Kanu àti Sunday Igboho? Ẹjọ́ ń bẹ lọ́rùn àròdàkẹ́. Kábíyèsí Olódùmarè, ẹ jẹ́ ká gbàgbé pé ká má sọ̀rọ̀, ká má sọ̀rọ̀. A sọ̀rọ̀ láti tako ìjọba yín, ṣùgbọ́n à ń sọ̀rọ̀ láti tako àwọn nǹkan tẹ́ ẹ̀ ń ṣe. A dẹ̀ ń gbà yín nímọ̀ràn, kò dáa tó. Bí wọ́n ṣe ń pààyàn lọ́tún, tẹ́ ń pààyàn lósì, ìtò wá kù tí ìrí yẹn ṣe, kẹ́ ẹ tiẹ̀ dẹ́kun ẹ̀. Ìtókù ní kẹ́ ẹ tó kó àwọn tó ń pààyàn tẹ́ náà ti yí padà, kẹ́ ẹ dá wọn padà sáàrin ìlú. Ṣé ń dẹ́kun wàhálà tó wà lórí ètò ààbò ni abẹ́ ń fi náà ràn? So gbogbo àwọn 300 yẹn ká tiẹ̀ gbà pé aráwọ̀ tó yí padà nínú wọn, ẹ sì gbàgbọ́ pé gbogbo 300 tẹ́ ẹ dà sáàrin ìlú yìí náà ló máa yí padà. Ẹ tó wá fẹ́ dà wọ́n ta, ó jásìkò tí ọ̀gbẹ́ni tó wà ní nọ́ọ̀tì tí wọ́n ní bóyá youth leader àbí bákan ló ń ṣe jẹ́, tó sọ́njò ní pé àwọn máa fa wàhálà pẹ̀lú àwọn kìrìsìtẹ́nì. Àwọn ò sọ̀rọ̀ ẹ̀sìn lórí channels tiwa o, ìtarí là ń wí o, àgbèjẹ̀ ẹ̀sìn kankan o. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan Ọlọ́run ni mo ní, mi ò lẹ́sìn. Ọmọkùnrin ẹ ti padà jáde, àwọn agbófinró ò mú o pẹ̀lú gbogbo nǹkan tó sọ ń gbà yẹn. Òun náà ló fún ìjọba ní ultimatum o. Eléyìí tó tún wá ṣe yìí, mi ò mọ̀ bóyá, mi ò fẹ́ràn àti máa gbé fídíò kiri. Ó ń sọ ń bẹ̀ wípé àwọn fún àwọn wọ́n ti ń pè president wa, àwọn fún ní last warning. Ó mà ṣe o, last warning
nítorí kíni ó ní òun gbọ́ pé president wa lọ ṣe ìfọwọ́bùwé kan, àrífín burúkú mọ̀ lélẹ́yìí o, ó lọ ṣe ìfọwọ́bọ̀wé kan gẹ́gẹ́ bí president ECOWAS wípé anybody tó bá ti ṣe ìṣì dákọ̀ Muhammadu lọ́nà tí ò dáa sallallahu alaihi wasallam àwọn ọ̀pá ni, tó bá rí Muhammadu fín àwọn ọ̀pá ni. ẹjọ́ nítorí Ọlọ́run ẹni tá à ń sọ yìí ó gorí afẹ́fẹ́ ni o, ó sì bẹ̀rẹ̀ sí ní sọnù nǹkan tá à ń sọ yìí lórí afẹ́fẹ́. ọlọ́pàá ò ní ìgbọ́ pé agbófinró gbé o, bàbá wa ń sọ pé àṣẹmọ́lù ṣé bẹ́ẹ̀ náà ni ó máa lọ ni? ṣé bó ṣe yẹ kó máa lọ náà ní nígbà tí èèyàn kan ṣoṣo dìde tó gorí afẹ́fẹ́ tó lọ sọ nípa ààrẹ tó dẹ̀ ń sọ pé òun fún ní last warning tí ò dẹ̀ sí nǹkan kan tó tẹ̀yìn ẹ̀ jáde. òun náà sọ ó ní kò sí tó máa tẹ̀yìn ẹ̀ jáde, kí wàá ládé tó tẹ̀yìn ẹ̀ jáde? kò sí. ṣé àti kó wàhálà báyìí? ṣé wàhálà kọ́ lélẹ̀ ìtakora wa sí nígbà tí Fúlàní tó jáde síta tó ń sọ pé òun fún Tinubu ní last warning, òun nìkan kọ́ lòun sọ̀rọ̀ o, ó ní ààrẹ wa ó jẹ ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ni, kì í ṣe lórí àwọn ẹlẹ́sìn Islam. kò sọlọ́pàá tó gbé o, àbí ẹ̀rí nírí pé ó fẹ́ dájẹ́ ìsìn sílẹ̀. ó ní kò sí tí anybody lè ṣe sí i. tí anybody bá dárúkọ Muhammad lọ́nà tí ò dá, pípa ni ó ń lọ ni. ẹ̀sà ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ẹ̀yin tẹ́ ń bá wọn ṣiṣẹ́ mọ̀ lè sọ pé ẹ̀gbọ́ ọmọkùnrin tí ó mà ti jáde síta lórí ayélujára tó ti ṣe nǹkan bíi 3 àbẹ́ ẹ̀gbọ́ ni. ẹjọ́ nítorí Ọlọ́run mò ń wá ibi tí ó mà ṣe o. ẹ kọ́kọ́ wo àwọn repentant Boko Haram tí ẹ ti kọ́kọ́ dà síta náà, àwọn repentant Boko Haram torí Ọlọ́run mi ò rírú eléyìí o. ṣé ẹ ti rí wọn? wọ́n dáṣọ fún wọn, wọ́n wọ ṣọ́ọ̀ṣì fún wọn, wọ́n ṣe gbogbo ẹ̀. àwọn tó pààyàn tí ẹ ti báyé àwọn èèyàn jẹ́, tí ẹ ti sọ àwọn èèyàn di ẹni tí ò ní túmọ̀ mọ́ láyé, àwọn lè wá kó síta. ẹni kò sí pẹ́pẹ́ sí pẹ́pẹ́ o, kò sí nǹkan kan tẹ́ ẹ fẹ́ ṣe o, wọ́n ti repent náà nìyẹn. kí ló dé tẹ̀ ń pa wá díẹ̀díẹ̀? ẹ tún ti ráwọn oníṣẹ́ ikú sígboro kán tó lọ máa ju bọ́ǹbù. abẹ́ ìmọ̀túmọ̀ nǹkan tẹ̀ ṣe ni. ṣé dandan ni kí wọ́n wá sígboro nítorí pé wọ́n repent for now títí ètò ààbò tó fi máa fẹsẹ̀ múlẹ̀? àbí kán tó lọ dẹ́gbẹ́ mi lẹ́yìn tiwọn, kán tó máa jáwọn èèyàn gbé? ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ bẹ̀rù Ọlọ́run. mò ń wá ọmọkùnrin tó sọ wípé àwọn fún ààrẹ wa, ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní àkókò kan láti kúrò lórí ọ̀rọ̀ tó lọ sáìn. ó jẹ́ ìbànújẹ́ gidigidi fún yẹn. kí la ṣe náà? Ọlọ́run ọba mi, ọ̀rọ̀ wa dọwọ́ ẹ̀ o. Arẹwà Olúwa. Fúlàní pé àwọn bàbá wa lẹ́ranko, wọ́n lẹ́ranko ni wá, àwọn bàbá ńlá wa. Fúlàní ọ̀hún kì í ṣàgbàlagbà. ẹ ti mọ̀ wípé ohun àwọn tí wọ́n rán wọn ló ń sọ jáde lẹ́nu. ẹ̀yin tẹ́ ń sin màálù, tẹ́ ń kó fún àwọn Fúlàní, ó dàbí ẹni pé àsìkò tó fún yín láti wá òwò míì ṣe. ẹ fowó màálù lẹ̀ fún Fúlàní. màálù kì í ṣẹran lẹ̀ Yorùbá. ẹ ń fẹlẹ̀ yẹn fi ń gba àbùkù ni.
nígbà tí Fúlàní bá lè jáde tó ń pè yín ní ẹranko, ó ní gbogbo àwọn tó ń sin màálù pátá ọlẹ́ranko ni wọ́n. Bàbá wípé ẹranko lòun, kí la fẹ́ ṣe sí? Kọ́lọ́run ó gbà wá o. Ó tásìkò láti ronú ẹ̀yin bàbá wa. Ó tásìkò láti ronú. Bẹ́ẹ̀ bá ronú, ẹ̀gbin tó ń gùn yìí yóò tásìkò tó jẹ́ wípé inú ilé tí ẹlá ti ń kẹ̀ṣọ́ ròde yẹn yóò padà affect yín o. Nígbà tí Fúlàní ọmọ kékeré lè sọ wípé kò sí ní tẹ́ ẹ fẹ́ ṣe, ẹranko làwọn bàbá yín náà, àyìn àwọn bàbá wa. Àti rógo, wọ́n tó ti dá Fúlàní ìta fún wa o, àwọn Boko Haram. Kí ló dé gangan? Kí ló ń dìjọba lọ́wọ́ láti ní state police? Oníkálukú agbègbè tó wà, wọ́n ó ti mọ̀ wípé agbègbè ọmọ agbègbè ni. Kí ló mú wọn má ní state police? Ọlọ́ọ̀bá jẹ́ ó dọwọ́ ẹ o. Local security, àwọn vigilante, àwọn Àgbẹ̀kọ̀yà wa, a dúpẹ́ lọ́wọ́ yín. Pẹ̀tì ẹ̀ tí ń gbéra pá báyìí, ìpàdé ti fẹ́ máa lọ lọ́tùn lósì. Eléyìí náà jẹ́ àpẹẹrẹ gidi nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá, ìrànlọ́wọ́ wo lẹ fẹ́ ṣe fáwọn tá à ń sọ yìí? Ẹ ṣe tá àti ṣèrànlọ́wọ́. Gómìnà Ẹdó ó lè ń ṣe tá àti sáì anybody tí wọ́n bá mú lórí kidnapping, wọ́n á sá ikú ẹ̀. Àgbọ̀ kankan pẹ́ nílẹ̀ Yorùbá. Ṣé kìí ṣe pé ẹ̀yin lẹ ń gbàbọ̀dè fún wa? Ó lè má jẹ́ yín o, ṣùgbọ́n ẹ ṣe tó yẹ kẹ́ ẹ ṣe. Torí àlè àlẹ́jì ní nǹkan tá a rí. Ṣùgbọ́n wàá yín jọ tẹni tí ò fẹ́ràn àwọn tẹ̀ ń ṣe gómìnà lé lórí. Tírélà ni wọ́n fi ń kó àwọn ará bí káàkiri. Lóòótọ́ wọ́n lẹ́tọ̀ọ́ àti rìn. Ṣùgbọ́n ìjẹ́ ẹ̀dá àwọn agbófinró síta láti máa ṣe àyẹ̀wò àwọn nǹkan tó kó dání sínú mọ́tò. Ṣé kò yẹ kẹ́ ẹ ti ní àwọn ikọ̀ tí wọ́n máa wọ inú igbó wa káàkiri? Ṣé wọ́n fi gbó rẹ́ǹtì fáwọn Fúlàní ni? Tí wọ́n bá tiẹ̀ lẹ́tọ̀ọ́ àti rìn káàkiri, ṣé inú igbó ni ẹnì kan máa ṣẹ́tù sí? Àbẹ́ẹ̀ tí ìgbọ́n pa kidnapping náà. Ẹ ṣàánú wa. A mọ̀ ṣe nǹkan nílẹ̀ yìí o. Àwọn nǹkan tí ò lè ṣẹlẹ̀ nílẹ̀ Ìgbò ó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá o. Ara àpẹẹrẹ nǹkan tí ò lè ṣẹlẹ̀ nílẹ̀ Ìgbò ó tiẹ̀ pọ̀ gan ni. Ó pọ̀ gan ni. Ẹ̀yin sọ pé kọ́mọ Yorùbá kó jà. Ṣùgbọ́n tí wọ́n bá ń sọ̀rọ̀ Yorùbá nation tá à ń sọ yìí náà, kò ń ṣe nǹkan tuntun. Ìjàngbara tó ti ń bọ̀ tipẹ́tipẹ́ ni. Ṣùgbọ́n nígbà tí ìlú bá dá, ẹ̀ ní anybody tó máa tẹ̀lé wọn. Ẹ̀ ní anybody tó máa béèrè. Ìpanisayọ̀ yìí pọ̀jù fáwọn èèyàn tó ní kálukú bá wà láyé ẹ̀ à ń sọ lójoojúmọ́. Oníkálukú amójútótó ààbò àdúgbò ẹ̀, ibi tí state police ti gbà wá tó ti gbọ́dọ̀ wáyé nìyí. Àwọn irinṣẹ́ táwọn tó ń pa wá tí wọ́n kó dání, ṣé ẹ fẹ́ fi wé àwọn irinṣẹ́ tí àwọn agbófinró kó dání? Kò dẹ̀ sówó lọ́wọ́ ìjọba láti ṣe lè abájọ. Nígbà tí ààrẹ Muhammadu Buhari tó ti ń shift iléeṣẹ́ ológun, báríkì ológun lọ sílẹ̀ àmọ́ ìfura yẹ kó wà wípé wọ́n múra. They are up to something. Ìgbà tí wọ́n ti ń lànà láti bí lọ sí Niger, ó yẹ ká mọ̀ pé they are up to something. But ẹ̀yin olórí wa nílẹ̀ Yorùbá, ṣàfẹ́ sọ wípé ẹ mọ̀, tàbá wá gbà pé ẹ mọ̀, nígbà tí ẹ ti wá bẹ̀rẹ̀ sí ní mọ̀, tí ẹ ti ń rápẹ̀rẹ̀, kí ló dé tẹ́ ẹ lè gbé ìgbésẹ̀ akin? Ọ̀tọ̀ níjà àwọn tó ń pààyàn kiri, ọ̀tọ̀ látún máa gbọ́ tẹ àwọn tó ń jìjà ẹ̀sìn. Ṣé nǹkan ò máa ṣe wá? Especially nípa ọ̀rọ̀ ẹ̀sìn, ṣé nǹkan ò máa ṣe wá? Ẹ̀sìn Jerusalem, ẹ̀sìn Saudi, bàbá tí wàá fẹ́ gbélé ẹ̀sìn bàbá tiwa ló ṣóyè ó fàjà. Àṣà aláṣà lásọ dẹ̀sìn. Ṣé ẹ mọ̀ tí wọ́n pè lẹ́sìn? Ọkàn yín lẹ́sìn, ọ̀nà tẹ́ ẹ bá ń gbà sin Ọlọ́run kò lè dọ́gba. Ọ̀nà tá à ń gbà sin Ọlọ́run ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Bọ́lọ̀ ṣe fún ní kálukú bó ṣe lè sin lọ́run tiẹ̀ tádùn ẹ̀ máa gbà. Ó ṣe ti kọ́ mọ̀ jẹ́ bẹ́ẹ̀ lèmi ṣe máa sin lọ́run tèmi tádùn àmì máa gbà. Ìwọ lè máa kólẹ̀, o lè máa dúró,
kọjá orí ìlóso lèmi máa wà. Ọkàn mi sí Ọlọ́run lẹ̀sìn mi, ìwà mi sí Ọlọ́run lẹ̀sìn mi. Ẹ wá gbẹ̀sìn lérí gẹ́gẹ́gẹ́gẹ́, ẹ̀ ń pariwo ṣàríà o ṣàríà o ṣàríà o. Ṣàríà tí wọ́n lò nílé Haúsá tí ò gbé wọn, tí gbogbo wọn fi di ọlọ́wọ́ kẹlẹ́sẹ̀ kan tí wọ́n da fọ́jú káàkiri. Lẹ́yìn ọmọ Yorùbá aláìníròònú náà lẹ wá ń bá wọn gbé, ẹ̀jẹ̀ rí bẹ́ẹ̀ ṣe ń pààyàn kiri. Kí ló dé tí ẹ jẹ́ kọ́rọ̀ ìran yín kó jẹ yín lógún kọ́kọ́ jẹ́ àkọ́kọ́? Ṣàríà o ṣàríà o. Nípínlẹ̀ Ọ̀yọ́, ní ìlú Ọ̀yọ́, wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ ńbẹ̀. Àwọn tọ̀ṣún náà ti ń béèrè kiri. Oníranù ni yín wàláì. Ṣé àwọn tẹ́ ẹ torí wọn tẹ́ ẹ gbẹ́sìn wọn tí wọ́n mẹ́sìn wáyìí, ṣé wọ́n sọ fún yín pé mùsùlùmí gidi làwọn? Bọ́n bá fẹ́ pa ẹ̀dúyàn lọ́rùn, ẹ má jẹ́ kí kọ́mọ́rà pé yẹn ń sọ̀rọ̀ ẹ̀sìn, yẹn ń bẹ̀sìn jẹ́ láì ṣẹran. Bí a ṣe ń pẹran náà ni wọ́n ṣe sùn. Ọ̀rọ̀ tí wọ́n ń sọ kán tó pẹran náà ni wọ́n máa sọ tí wọ́n bá fẹ́ pààyàn. Orí wa ò wá pé débi pé ká mọ̀ wípé ẹjẹ́ á fi ìran wa, èdè wa ká fi síwájú. Bẹ́ẹ̀ bá tiẹ̀ sọ pé ẹ kọ̀yìn sí àṣà, ṣó yẹ ká ẹ kọ̀yìn síwà ọmọlúàbí? Ọmọlúàbí ni wá, àwọn lẹ́ranko, wọ́n dẹ̀ ń pààyàn bí wọ́n ṣe ń pa ẹran. Èdè tó wà nínú ìwé mímọ́ náà ni wọ́n pè tí wọ́n bá fẹ́ pààyàn. Ṣọ́nà ló ràn wọ́n. Àní làákàyè, àrí nǹkan kan tó burú nípa ẹ̀sìn Islam, bẹ́ẹ̀ ni mi ò rí. Ṣùgbọ́n mo rí nínú àwọn ìwà àwọn tó mú wá. Mi ò ṣe Christian, mi ò ṣe Muslim. Bọ́ bá wù ẹ́ kó o pè mí ń kèfèrí, Mùsùlùmí ní bàbá mi, Kìrìsìtẹ́nì níyà mi, méjèèjì mo ṣe rí. Ṣùgbọ́n wàhálà yìí náà ti pọ̀ jù ni. Ṣẹ́yìn lẹ fẹ́ sọ fún mi bí mo ṣe fẹ́ sin náà, bí mo ṣe fẹ́ pọ̀ náà. Ẹ̀yin lẹ mọ̀ bí bàtà ti ń ta mí lẹ́sẹ̀. Ṣàríà, àní ẹ má ṣe ṣàríà, ṣùgbọ́n tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí normal thing, ibi ò sọ̀rọ̀ ẹ̀sìn rárá. Ṣùgbọ́n lásìkò yìí ẹ tí ẹ lè ṣe ṣàríà bẹ́ẹ̀ bá fẹ́ ṣe, ẹ jẹ́ kí gbogbo tó wà ní òkúrò. Ẹ jẹ́ àǹfààní ṣayọ̀ yìí ó kúrò. Ẹ jẹ́ kí ètò ààbò kó tiẹ̀ dúró ná. Ẹ má dá mi mọ́ mi, kì í ṣàsìkò yìí. Àwọn ará abí tí a tẹ̀lé nínú ẹ̀sìn Islam yìí, tí wọ́n ń polongo ànábì Muhammad sallallahu alaihi wa sallam fún wa, wọ́n ń ṣọmọlúàbí. Ẹ̀sìn yẹn ní sá sí abẹ́ ẹ̀ tí wọ́n fẹ́ fi gba ilẹ̀ wa. Wọ́n tó wá fẹ́ gbalẹ̀ wa, wọ́n fẹ́ pa wá tán, wọ́n fẹ́ pa wá run. Àwa jókòó à ń wòran. Ká gbèjà ara wa kì í ṣẹ̀ṣẹ̀ o, ṣùgbọ́n àní ká gbẹ̀mí èèyàn. Níbo ni àwọn nǹkan àwọn bàbá ńlá wa wà? Ẹ jẹ́ padà sọ́dọ̀ àwọn tó ń sin màálù nílẹ̀ Yorùbá. Owó yín ni, ìṣe yín ni o. Ṣùgbọ́n àwọn tẹ́ ẹ kó màálù fún, àwọn tẹ́ ẹ gbébọn fún, àṣírí yín ti ń tú o. Àwọn èèyàn tí ojú wọn ti ń là o. Wọ́n ti mọ̀ pé bí ò bá sí ọ̀tá ilé, ọ̀tá òde, ọ̀tá títa ò lè wọlé tọ̀ọ̀yàn. Èmi ò sọ wípé kẹ́ ẹ má ṣe ń tó wù yín, ẹ má ṣẹ̀sìn tó wù yín, ṣùgbọ́n ẹ jẹ́ àfọpọlọ ṣe. Ẹ jẹ́ mọ̀ pé àwọn ẹni tó ń pààyàn yìí, bí wọ́n ṣe ń pààyàn yìí náà, wọ́n á béèrè ẹ̀sìn, wọ́n kàn ń pààyàn náà ní ṣá. Kí ló dé? Ẹ̀yin ọmọ Yorùbá ń lọ́gún lásìkò yìí, nígbà táwọn èèyàn wà nínú ìṣòro, ọ̀tọ̀ ní tẹ́bí, ọ̀tọ̀ níta ìṣètò ààbò, ẹ ń pariwo ṣàríà. Bó bá jẹ́ Kìrìsìtẹ́nì náà ló ń ṣe tí máa sọ ni mò ń sọ yìí. Wọ́n fi tírélà kó àwọn aráabí tí wọ́n fẹ́ gbalẹ̀ wa, tí wọ́n fẹ́ máa pa wá pakúpa, wọ́n fi ń kó wọn wọ̀lú lójoojúmọ́. Kò sí ní tó dá wọn dúró, torí wọ́n ní oníkálukú ló lẹ́tọ̀ọ́ àti rẹ̀. Ṣé bí ní Nàìjíríà ṣe dandan ni? Ṣé Nàìjíríà yẹn ń wọ́ọ̀kì? Ó kàn ṣe ní láàánú pé ọmọ Yorùbá ló wà lórí ipò lásìkò yìí. Àsìkò ọmọ Yorùbá òun náà la sì lè rẹ́tọ̀ wa gbà. Àwọn ará Òkè Ọya ń wọ̀lú ní 9-10, kò síbi tí wọ́n ń lọ o.
inú gbó wa ni o, kán fọn fèrè fún wọn, kán bẹ́ síta kán máa pa ẹni tí wọ́n bá rí ni. ṣó nígbà tó bá ṣẹlẹ̀ Ọlọ́run ní jẹ́ ó burú jù báyìí lọ, Ọlọ́run bá ní jẹ́ ó burú jù báyìí lọ. ẹ̀yin ọba wa ẹ rí i pé mo ṣe ìtàn tẹ́ ẹ bá ń lẹ̀ tó ń fa wàhálà ẹ dàtàn yẹn nù, pàápàá jùlọ ẹ̀yin ọba tẹ́ ẹ̀ ń jẹ ní ìsìn. Thank God àwọn ọba tó jẹ ní orí àpèrè méjì tó tóbi jù nílẹ̀ Yorùbá, àpèrè méjì, àwọn míì tóbi o, ṣùgbọ́n tí mò ń sọ lọ́wọ́lọ́wọ́ Ifẹ̀ àtọ̀yọ́ ọ̀dọ́ nìyí, àwọn ọ̀dọ́ mò ń sọ pa ẹ̀. àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ lásìkò àwọn bàbá wa tó ti kọjá ẹgbà tì, ẹ mọ́ tí ẹ sọ̀rọ̀ tán lásìkò yẹ ẹ sọ̀rọ̀ ìfẹ́, ẹ sọ̀rọ̀ bí ọmọ Yorùbá bó ṣe máa kúrò lóko ẹrú, ẹ kúrò lórí ìjà àgbà. ìfẹ́ ní kẹ́ ẹ polongo ìfẹ́, ẹ yé polongo ìjà àgbà. ẹsẹ̀ mẹ́fà láyé yìí, ayé kan ṣoṣo ló ṣì wà. ìtàn táwọn bàbá wa, àwọn bàbá yín, àwọn bàbá wa tí wọ́n kọ sílẹ̀ náà là ń sọ lénìí. kí ni ìgbésẹ̀ wọn lórí ọ̀rọ̀ Yorùbá? Kábíyèsí Ifẹ̀ ọba wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn, Ọọ̀ni of Ifẹ̀, Ọ̀jájá Àbúntẹ́ni Onífẹ̀ Ọọ̀ni, ọmọ adádé owó rẹ̀ mọ́. kábíyèsí o, ẹ jọ̀ọ́ ẹ máa ṣe bẹ́ẹ̀ tí ń ṣe, ẹ máa polongo ìfẹ́ bẹ́ẹ̀ ṣe ń polongo ìfẹ́. kábíyèsí Ọ̀wọ̀ adé náà, ọba Ọ̀wọ̀ adé náà ti dé Aláàfin tọ̀yọ́, ọmọ kú, ọmọ àrùn, ọmọ kú tí kò lè pa, ọmọ àrùn tárùn ò lè ṣe, àwọn náà ti dé. kábíyèsí ọba wa Akeem Ọ̀wọ̀ adé, ẹ̀yin náà darapọ̀ mọ́ tẹ́ ẹ bá ń lẹ̀, ẹ múra yín lọ́kan ṣoṣo. èmi ni ti Paul àtàpólò lásìkò yìí kọ́ o. tẹ́ ẹ bá fẹ́ràn ilẹ̀ Yorùbá àtàwọn tẹ́ ẹ jọba lé lórí, ó yẹ kẹ́ fọwọ́sowọ́pọ̀ ni. báwo lè a ṣe fẹ́ mọ̀ tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ wa kọjá ká mọ rẹ́yìn méjèèjì pọ̀? àwọn ọba tẹ́ bá ní ìṣẹ̀ṣe ṣíṣe kíní kan o, ẹbọ ní ẹ ń ṣe o, ẹ fi wọ́n lẹ̀, ẹ ti mọ̀ pé ọba alábọ̀dé ni wọ́n, ẹ mọ̀ bàrú wọn ṣe. ìtọ́lọ̀ ń dá fún wa jọ wá lójú, èèyàn kankan ló máa wá sọ fún wa pé ìtọ́lọ̀ ń dá fún wa ò dáa nígbà táwa ò lọ sọ́dọ̀ wọn ká sọ pé ìtọ́lọ̀ ń dá fún wọn ò dáa. gbogbo àwọn tí ó já síwájú gbogbo ẹ̀sìn pátá èèyàn ni wọ́n, wọn kì í ṣọlọ́run. Ọlọ́run sì mọ èdè àti ìgbésí ayé oníkálukú kó tó dá àwọn tá à ń sọ wá síbẹ̀, kó tó fún wọn lágbára. orí baba ńlá baba mi lẹ̀ kó gbé fún, bẹ́ẹ̀ ni tọ̀dọ̀ yín náà. tá a bá wá ń polongo nǹkan ní nǹkan tó jọ wá lójú, tá a fọwọ́ sí júwe ilé bàbá wa, ọmọ tó sọ lẹ́nu ní àpòyà ló so kọ́, ìjọ́ tí ìyá ẹ̀ bá dé kò ní rẹ́ni gbàálẹ̀. kí ni tiwa pẹ̀lú àwọn tó mẹ́sìn wa? ká wá gbà pé àti ẹ̀ tí wàá gbà, ẹ̀ sì já fi làákàyè gbà, ẹ̀ sì já fọpọlọ gbà, ẹ̀ sì já fi ìfẹ́ ara wa gbà. gbogbo ẹ̀sìn pátá ló ń polongo ìfẹ́. ṣé ìfẹ́ a máa pààyàn ni? ṣé ìfẹ́ a máa gé ni lórí ni? ṣé ìfẹ́ wọn kọ́kọ́ pé kó dẹ̀ du èèyàn ẹlẹ́rara? adìẹ gan béèyàn ó bá dúró yẹ kó ní feelings fún. ṣáwọn tó jẹ́ pé wọ́n ń fìtọ̀ fọ́rí, wọ́n ń bá ràkúnmí lò pọ̀, àwọn tí kì í wẹ̀, tí ń ṣe àwọn obìnrin wa níṣekúṣe, àwọn yẹn lè gbé ẹ̀sìn tí wọ́n gbé wá lè gbé kárí. wọ́n wá sọ fún yín pé bẹ́ẹ̀ bá ti ṣe àdúrà yín ò ní gbà, àbí bẹ́ẹ̀ kọ́? gbogbo ẹ̀sìn àti gbogbo èèyàn tó wà láyé lọ́lọ́run ṣetán láti gbọ́ àdúrà ẹ̀, regardless of ọ̀nà tó gbà pé ọ̀nà tó gbà sí. ìwọ kọ́ ló máa sọ pé bí lọ́nà ọ̀hún lọ́nà ta ni wọ́n gan, ta ló mẹ̀ ẹ́? sọ́nà mẹ́rin ni.
báwo lòwọ́ ṣe mọ̀ ọ̀nà? Mi ò sọ nípa ẹ̀sìn kan, mo ń sọ nípa ká jẹ́ kó rí wá pé ká má sọ àwọn nǹkan àwọn bàbá wa nù, ká mọ̀ wípé ilẹ̀ Yorùbá fúnra wọn béèyàn kan bá ń pè ìwà ní ẹlẹ́bọ ẹlẹ́bọ, Ọlọ́run rí wa bẹ́ẹ̀ kó tó dá wa bẹ́ẹ̀. Wọ́n ń ṣẹbọ ní India, wọ́n ń ṣẹbọ káàkiri tí wọn bá ti fèèyàn ṣe. Nínú Kìrìsìtẹ́nì wọ́n ń lo kándù, wọ́n ń lo òróró, ẹbọ ni. À ń han kinní kan ìgbìlì kankan ọyá gbé mu ní ìlànà ẹ̀sìn mi, ẹbọ ni. Ṣe bí wọ́n ló hàn tó fọ̀ sínú gbá kinní kan kéèyàn kan gbé mu, àwọn nǹkan tó fi kún kọ́ ẹ mọ̀ wá ní gbogbo ẹ̀ mímọ́ ni, ṣètò Ọlọ́run kó rọra kinní kan wá. Àwọn nǹkan tó ní kán lọ rà wá ẹ̀ tó ló hàn nǹkan sórí ẹ̀yẹ, níbo ló ti rí? Kí la wá ń sọ? Kí ló dé tá a fẹ́ràn ẹ̀tàn? Ṣe jẹ́ àpè Ọlọ́run tó bá jẹ́ ìlànà mùsùlùmí la fẹ́ fi pè ká fìfẹ́ pè, tó bá jẹ́ ìlànà kìrìsìtẹ́nì ká fìfẹ́ pè, tó bá jẹ́ tìbílẹ̀ ká fìfẹ́ pè. Mọ́ kọ̀ndẹ́mù ẹ̀sìn èèyàn kan fún nǹkan kan yìí tó fa wàhálà rẹ o. Bẹ́ẹ̀ bá jáde tẹ ní ẹ̀sìn kan ò dá, àbójíṣẹ́ kan ò dá, ṣọ́lọ́run rán yín iṣẹ́ ni. Mò ń sọ̀rọ̀ nípa gbogbo ẹ̀sìn. Ẹlẹ́sìn ìbílẹ̀ tó bá ń bú mùsùlùmí kò gbádùn, ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tó ń bú mùsùlùmí kò gbádùn, mùsùlùmí tó ń bú kìrìsìtẹ́nì tó ń bú ẹlẹ́sìn ìbílẹ̀ ó ti síìkì nínú ọpọlọ. Báwo ni wọ́n ṣe fẹ́ mọ̀ wípé ọ̀nà kan ló dáa ju ọ̀nà kan lọ? Ta ni ẹ? Ẹ̀yin ìjọba wa ní ìlú tá a wà yìí, ẹ bá wa ṣètò ààbò, ẹ bá wa orí sí ọ̀rọ̀ àwọn tó ń polongo ẹ̀sìn tí wọ́n fi ń bàlú jẹ́ káàkiri o. Ilẹ̀ Yorùbá kì í ṣe ilẹ̀ ibi tí sàrí àti lè wọ̀, kò ń ṣe ẹlẹ́sìn kan. Gbogbo eléyìí ló ti yẹ kíjọba ti rí, kán ti pè pàdé láàrin àwọn olórí ẹ̀sìn. Nígbà mùsùlùmí bá ní òun ṣe ṣàárà, ṣé tí kìrìsìtẹ́nì bá ní ọ̀nà bẹ́ẹ̀ ṣe kinní kan, àwọn àbẹ̀rẹ̀ fàǹfà oníṣẹ̀ṣe náà dìde. Ẹ jọ̀ọ́, ẹ já jìnnà sí tó bá lè bàlújẹ́ tó lè dàlúrù. Wàhálà tí ń wà ọ̀rẹ́dì lórí ètò ààbò, bó la ṣe fẹ́ sinmi tá a fi ní rí wàhálà mọ́. Ṣé bí n la sọ fún yín, wọ́n ń pè wá lẹ́ranko. Àwọn tó ń pè wá lẹ́ranko, ṣé wọ́n dáa tó wa? Kí la fi jẹ́ ẹranko níwájú wọn? Àwọn repentant Boko Haram 300 láàrin ìgboro, ẹ̀rí pa ti ṣe nǹkan. Ṣé nǹkan ò ti máa ṣe wá báyìí? Nǹkan ti ń ṣe wá, nǹkan ti ń ṣe wá. Èmi ò dẹ̀ gbàdúrà kí nǹkan ò ṣe wá o. Ẹ̀wù Fúlàní tó ń pè wá, tó ń pè àwọn bàbá wa ní adẹ̀dákẹ́, à ń jàjà ẹ̀sìn. Ṣé jẹ́ ẹ̀sìn ló yẹ ká jà? Nígbà tí Fúlàní sọ pé kò sí báwọn ò sí jẹ́, tí wọ́n wọ́n odidi ààrẹ, kí la fẹ́ ṣe? Báwo la ṣe fẹ́ bọ́ ń bẹ̀? Ẹ̀yin jẹ́ ń wo àwọn Àgbẹ̀kọ̀yà Society of Nigeria, Ọlọ́run bá yín ṣe o, yóò bá wa ṣe o. Nigeria Hunter, àwọn náà ti gbéra tán láti ṣiṣẹ́ ìlú. Bàbá wa lágbára àti ràn wọ́n lọ́wọ́, kò sí tó burú ń bẹ̀ o. Kí lọ́nà àbáyọ fórílẹ̀-èdè yìí? Ọlọ́run nìkan lọ́nà àbáyọ. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwa fúnra wa a lè wọ́ ọ̀nà àbáyọ fúnra wa nípa ríranra ẹni lọ́wọ́, nípa jíjìnà sí ẹ̀sìn àwọn tí wọ́n, nípa jíjìnà sí ẹ̀sìn tó lè máa mú wa para wa. Gbogbo ẹ̀sìn ni mò ń sọ ń pa ẹ̀, torí kò sẹ́ni tó mọ́, àtẹnìkíní àtẹnìkejì àtèmi àtẹ̀yin. Ǹjẹ́ ìwà tá à ń wù ó bá ẹ̀sìn tá à ń ṣe mu? Ṣé n tí ẹ̀sìn tá à ń ṣe n tó kọ́ wa ṣóun là ń tẹ̀lé? Ẹ̀yin ọba wa ẹ má gbàgbé o, àsìkò tẹ́wàá kì í ṣe àsìkò ìjà o, àsìkò tẹ́wàá kì í ṣe àsìkò ìtàn o. Bẹ́ẹ̀ bá sọ ìtàn kítàn jù, ẹ padà tẹ́ kábùkù ni o. Àwọn tó wà ń tà ń sìn, wọ́n ṣe tá àti gbé náà wojú yín. Ẹ jẹ́ ká rí ìfẹ́ láàrin yín. Gbogbo táwọn bàbá wa ti ṣe tó ti kọjá yẹn fílẹ̀. Sunday Igboho kí ló ṣe o tó fi dárẹ́ ẹ̀yìn òde o? Àwọn ọmọ béèrè lọ́wọ́ yín, kí ló ṣe? Ṣó pààyàn? Ṣó lérí àti pààyàn? Ṣó sọ pé òun máa fàájá? Ṣó wọ̀nù president bí ọmọ Fúlàní tó jáde tó ní I'm giving you the last warning, I am not begging you? Kí ló dé? Kí la ṣe?
ààrẹ Bọ́lá Ahmed Tinubu kẹjọ kílẹ̀ rà lọ́wọ́ wọn tárìfín fi pọ̀. ẹ wá nǹkan ṣe sí o. Ṣeun Agboola lórúkọ tèmi láti Jugba Master Channel. ẹ ṣe bẹ́ẹ̀ ṣe subscribe sórí ìkànnì wa. ilé o Ọlọ́run ní jẹ́ kó jù báyìí lọ.